Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lèmi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nílé ń ṣe mọ́ fún. Láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀. A kú bí wẹ́dà ṣe rí. Mo kí gbogbo wa nílé lóko ní gbogbo àyíkáyé ibikíbi tí ẹ ti ń wò mí ní òní. Mo kí gbogbo wa, mo kí wa lọ́kùnrin wa, mo kí wa lóbìnrin wa, mo kí wa lọ́mọdé, mo kí wa lágbàlagbà, mo kí wa lónílé, mo kí wa lálejò. Ẹ rí, mo fi àsìkò yìí mò ń sọ fún gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ tuntun sí orí ètò wa yìí, ètò ewé ń jẹ́ Ben Limited, tí à ń sọ̀rọ̀ nípa àwọn àṣírí kéékèèké báyìí tí ó lè máa wúlò fún gbogbo àwa tí a wà ní orí ètò yìí. Gẹ́gẹ́ bá ẹ ṣe mọ, orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè. Ewé ń jẹ́ Dr. Mutiu Ọlátíbóyè. Ewé ń jẹ́. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí kó lè máa fún wa ní àǹfààní. Bí a ṣe ń rí subscription yín, bẹ́ẹ̀ náà nínú wa ń dùn pé a ní àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ń follow àwọn nǹkan tí à ń ṣe, tí kìí ṣe pé bóyá a kàn ń sọ ọ̀rọ̀ dà sílẹ̀ lásán. Ẹ máa sọ pé ní ọ̀sẹ̀ yìí mo ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan ìgbẹ̀bí dáadáa, mo ń sọ̀rọ̀ nípa àwọn ìgbẹ̀bí dáadáa nítorí pé àwọn ìyá wa tí wọ́n wà lórí ètò yìí, àwọn náà ti ń fòun lẹ̀ pé kí ló dé ẹ máa bá wa sọ̀rọ̀ nípa nǹkan ìgbẹ̀bí, nǹkan obìnrin, bóyá bí ẹ̀dà, àwọn nǹkan míì tó máa ń ṣe obìnrin. Wọ́n ní ká máa bá wọn sọ. Mo sì wá ti wá promise náà ní throughout ọ̀sẹ̀ yìí pé nǹkan tí màá sọ òun náà ni àwọn nǹkan yìí, òun náà ni àwọn nǹkan yìí. Ẹ wá rí ní òní, kí ni mo mú wá fún wa? Kí ni mo mú wá fún wa? Òun náà ni nǹkan kékeré ni àmọ́ ó tóbi níwájú ẹ̀yin àgbàlagbà. Kí wá ní nǹkan náà? Òun náà ni bí ẹ̀jẹ̀ bá ń ya lára aláboyún. Bí ẹ̀jẹ̀ bá ń ya ní ara aláboyún. Ẹ wá rí, kí ni nǹkan tí a máa wá, tá a máa lò láti fi dẹ́kun irú nǹkan báyìí bí ẹ̀jẹ̀ bá ń ya lára aláboyún? Kí ni nǹkan tí ó yẹ kí a lò? Wọ́n ní ká wá ọ̀pọ̀lọpọ̀ èpo atare. Èpo ni o, kì í ṣe atare o. Èpo atare ni atare tá a ti yọ kúrò nínú ilé rẹ̀ tó wá ku èpo kọ́fà ẹ̀yìn rẹ̀. Ó ní à ń sọ̀rọ̀ pa ẹ̀. Wọ́n ní kẹ́ ẹ jẹ́ ká wá kó pọ̀ dáadáa, tó fi ń jẹ́ pé kò sí nǹkan tí ò wúlò ní ara atare. Èpo rẹ̀, bóyá lómi lè lo ẹyọ ọmọ inú atare, á ju èpo ẹ̀ dànù. Ẹ má jù dànù mọ́, ẹ jẹ́ ká máa ṣàjọ kó pọ̀. Èpo atare òní wọ́n ní ká wá, kì í ṣe atare o, kì í ṣe atare o. Èpo ẹ̀ òní wọ́n ní ká wá. Èpo ẹ̀ wọ́n ní ká wá kó pọ̀ dáadáa. Wọ́n ní ká wá lọ wá ewé dágunró pẹlẹbẹ. Dágunró pẹlẹbẹ wọ́n ní ká wá. Dágunró pẹlẹbẹ ni ó máa ń dàbí, ó máa ń ta kálẹ̀ tó máa ń fẹ̀ kálẹ̀. Ó máa ń ní ẹ̀gún sọsọsọsọ lórí. Ó máa ń ní ẹ̀gún ní orí. Tí Ọlọ́run bá gbà mí láàyè, màá ṣe fídíò àwọn ewé tí mo fẹ́ dárúkọ nínú ètò yìí ní òní. Wọ́n ní ká wá ewé dágunró pẹlẹbẹ tó pọ̀ dáadáa. Wọ́n ní ká wá. So a wá jó, tá a bá ti wá jó, tá a bá jó,
tá a bá jó a lọ kúnná, ẹ jẹ́ ká lọ kúnná, ká wá rọ pamọ́ síbì kan, ká rọ ẹ̀tù tá a jó yìí, ẹ jẹ́ ká rọ pamọ́ síbì kan. Ẹ má gbàgbé láti, torí oògùn jíjó kì í ṣe nǹkan eré. Ẹlòmíì lè jóògùn tán kókò máa fi máìndì sọ pé ó mọ nǹkan tó wà nù kínní wò ó, nígbà tó bá máa fi tó ọ̀sẹ̀ kan sí méjì wàá gbàgbé iṣẹ́ tó ṣe síbẹ̀. Òní tá bá ti wá jórú nǹkan báyìí tán, ẹ jẹ́ ká rọ́ sínú kèèkan, ká wá lẹ nǹkan mọ́ ní ẹ̀yìn, ká pè ní ìwòsàn bí ẹ̀jẹ̀ bá ń ya lára aláboyún, bí ẹ̀jẹ̀ bá ń ya lára aláboyún. Báwo la ṣe máa wá lo ẹ̀tù ẹ̀? Ẹ má bínú. Báwo la ṣe máa ń lo ẹ̀tù èyí tá a jó nǹkan tí mo ní ká jó, èpo atare àti ewé dágunró pẹlẹbẹ, àjó atare mọ́ o, èpo ẹ̀ la fẹ́ jó àti ewé dágunró pẹlẹbẹ tá a jó, tá a lọ̀, tá a ti dà sínú kèèkan, tá a wá kọrúkọ ẹ̀ síbẹ̀ pé ìwòsàn tí ẹ̀jẹ̀ bá ń ya lára aláboyún. Báwo la ṣe ń lò ó? A wà lọ wá ewé làpálàpá funfun, ewé làpálàpá funfun òní a lọ wá, ewé làpálàpá funfun a lọ wá, ewé làpálàpá pupa a wá ọ̀nà. Ẹ má jẹ́ ká rà á, ẹ jẹ́ ká já ni. Àwọn làpálàpá tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n kọ́mọ̀ ládùúgbò dáadáa. Òdú ni, kì í ṣe àìmọ̀ fólóko, ó kọ́mọ̀ ládùúgbò dáadáa. Àmọ́ bí àyè bá gbà mí náà, màá tún bá ń ṣe fídíò ewé tí mò ń dárúkọ yìí. Ewé làpálàpá pupa àti ewé làpálàpá funfun à ń pè ní ewé ìyálóde, à ń pè ní bùtùjẹ. Ẹ jẹ́ ká wá méjèèjì ká já. Ewé àjẹ́ òbàlé, ewé òun náà là ń pè léwé afẹ́ lóru. Ẹ jẹ́ ká já òun náà ní tútù, bẹ́ẹ̀ náà là á já òun náà. Ṣé wá rí àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí, ẹ jẹ́ ká fi omi gbó, ẹ jẹ́ ká fi gbó dáadáa, ká fi gbó dáadáa, ká fi gbó dáadáa. Tá a bá gbó, ẹ jẹ́ ká ṣe, ká make sure pé a já ewé yẹn kó pọ̀ kí omi ẹ̀ bá lè tíìkì dáadáa. Ẹ jẹ́ ká wá ṣẹ́ sínú ike kan, ẹ jẹ́ ká gbọ́ sínú ike kan. Tá a bá ní fridge, ẹ jẹ́ ká preserve ẹ̀ kó wà nínú fridge. Torí pé ẹni tí nǹkan yìí ń ṣe, ẹ bú oògùn tá a jó yẹn, ìyẹn ẹ̀tù oògùn tá a jó, wọ́n ní ká máa fi omi yìí ká máa fi lò díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká máa fi lò, bóyá ká bu half spoon ẹ̀tù tá a jó yẹn sí ọwọ́ fún obìnrin náà, ká wá fi omi tá a gbó yẹn, ẹ jẹ́ kó fi lò ó. Ní agbára Ọlọ́run, ẹ̀jẹ̀ tó ń ya lára obìnrin náà yóò dúró bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ẹ rí i, òun náà ni bí a ṣe ń lo ewé làpá pupa àti làpá funfun àti ewé àjẹ́ òbàlé pẹ̀lú ẹ̀tù tí a jó. Òun náà ni mo ṣàlàyé fún gbogbo wa ní èní. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, tó bá tún dìgbà míì, ọjọ́ rẹ̀ á tún máa mú àwọn ètò míì tó tún yàtọ̀ sí eléyìí wá. Á tún mú àwọn nǹkan míì tó yàtọ̀ sí eléyìí wá. Àmọ́ ní ọ̀sẹ̀ yìí a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan àgbẹ̀bí, nǹkan àwọn obìnrin, a fẹ́ sọ̀rọ̀ nípa wọn ní ọ̀sẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run. Tó bá dìgbà míì, á tún máa mú ètò míì wá tó tún yàtọ̀ sí eléyìí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè ewé ń jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sí orí ètò yìí kí eléyìí kó tún máa fún gbogbo wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti ṣe, tá a sì fẹ́ ṣe, àtàwọn nǹkan míì tá a ti ṣe sí ẹ̀yìn. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ náà lénìí tọ́, ó dàbọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ṣe àlàyé, ewé làpálàpá funfun mo máa fi hàn bíbá yìí, ó dà pé pupa ò sí bíbá yìí, àti ewé àjẹ́ òbàlé. Ewé làpálàpá funfun òun ni ó wà ní bíbá yìí tá à ń pè ní ewé bòtújẹ. Ewé làpálàpá funfun ni eléyìí. Eléyìí ò tí ga dáadáa. Ewé làpálàpá funfun òun ni ẹ̀ ń wò tí mo kúnlẹ̀ tì yìí. Ewé làpálàpá funfun nìyẹn. Pupa ẹ̀ ò sí ní agbègbè bíbá yìí. Eléyìí náà ni ewé àjẹ́ òbàlé tá a tún ń pè ní ewé afẹ́ lóru. Òun ni ewé àjẹ́ òbàlé, à ń pè ní ewé afẹ́ lóru.